1009 08113051009 ẹ pè ẹ lè gba ọ̀dọ̀ tèmi náà wọlé o 0036557047 ẹ kú ojúmọ́ o ká máa ṣe ṣókíṣókí. lójú pọ́pọ́. bẹ́ẹ̀ ni. ẹ káàárọ̀ ẹ kú ètò. yes ma. tòǹgbẹ́ òde ń bàjẹ́ o. àmì ma. mrs adára má já látòkè gbogbo. ẹ kú ojúmọ́ ma. ẹ rọra sà ọ̀nà àdúgbò wa láàárọ̀ yìí láti ádámọ̀ títí dé ibi pọ́kílì yẹn ọ̀nà yẹn ó bẹ̀rẹ̀ díẹ̀ láàárọ̀ yìí o látàrí òjò tó rọ̀ lánàá torí àwọn kòtò tó wà lọ́nà yẹn àwọn onímọ́tò kan ṣe jẹ́jẹ́ o ìdíje lọ́kì fàìbà láàárọ̀ yìí á jí ń bọ̀ lọ́nà. alright ma àná àwọn ṣe ń bọ̀ lọ́nà bó ṣe ń lọ lójú pópó lètò lórí ìkànnì Tungba 100.9. ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook ẹ tẹ Tungba FM live Tungba FM live ẹ kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí abẹ́rẹ́ pópó ẹ ti máa wò wá gbangba kedere William. níbi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà ń bẹ̀ ẹ ti àtẹ̀jíṣẹ́ sí wa ẹ̀ lóòótọ́ ló wà ń bẹ̀. orúkọ tèmi ní Alaba Peters olúọmọ láti Odògùn. mr Alaba káàárọ̀. adúpẹ́ lọ́wọ́ Odògùn ìjágere ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́ torí ìta ni mo wà. adúpẹ́. Odògùn ìjágere ṣe kó mbẹ́ nísìnyí. ẹni fẹ́ẹ́ gé yẹ ọmọ àrọ̀rọ̀ abẹ́yẹ torí ẹ̀pẹ̀ tí wọ́n ṣe ẹ̀pẹ̀ tó ń ṣe sàlẹ̀ yẹn ibẹ̀ ẹ̀ ń yọ̀rọ̀ gbogbo alẹ́ àná yẹn òjúlẹ̀ ti rọ̀ gbogbo àdúmọ̀rú ọlọ́kadà tọ́ba ara bẹ́yẹn ọmọ abara wọn lélẹ̀ ni ẹ̀ní bara yín lélẹ̀ o. àmì Ọlọ́run. àdódódó kí ó sì ó ti wà ókè àwọn ọmọkùnrin àbò àdéhùn kó tó bàbí tán. àmì o ẹ ṣe Mr. Alaba Peter 08056131000 ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. lójú gbogbo gbé wọn rè. ẹ kó èso ọkẹ́ ti bá mi àti ìdáwọ́ bí o. yes sir. Bàtúndé amúnidára. ó ti dá fún àṣà. ìdáwọ́ sí. bàbá. àdúgbò ẹni lóye òtútù ní aláti ọmọ ilẹ̀ yẹn yẹn. ẹ ló mọ̀ ń bọ̀ yín sá. yé amúnidára. ó dà ẹ pè padà. ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. hello. lójú gbogbo gbé wọn rè. ẹ mọ̀ pé ètò kò ní rẹ̀ yìí. àmì sá. Adéwálé Ògòrà wọ̀ látòkè jọ. Ògòrà wọ̀. bàbá mi kún sí ọpọlọ sẹ́rí náà dán wa ló. ìpè yẹn ó ṣe bẹ́ẹ̀ orí. amúnidára ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ pè padà ọ̀rọ̀ ọmọlẹ̀ yẹn mo fẹ́ gbọ́ hello. lójú gbogbo gbé wọn rè. àṣírí orúkọ tèmi ní mi lójú láti Òrùgbò. dáadáa o. àṣírí ìkòdú sì wà pa díẹ̀ lọ́wọ́ yìí ṣùgbọ́n tí ọba lọ sáà pa ní ìsìn náà ọ̀nà àpápá ó ti ń ṣe arajọ díẹ̀ báyìí. kí ló tún fa. àwọn tẹ́lá tí wọ́n ti bó gbogbo bẹ̀yẹn o wọ́n ti bó gbogbo bẹ̀yẹn láàárọ̀ yìí o kódà ó lágbára o nípa fún yín o ṣùgbọ́n tí ọba ń lọ ó máa fi gba ti ọ̀nà bí pàtó ọba ń lọ sí ọ̀nà báńkì ni àwọn ọ̀nà tó ń padà àwọn ọgbà ibi oró ìjábẹ́ bíríìjì yẹn wọ̀ bí ó ṣe ní náà nìyẹn ṣùgbọ́n ó yẹ máa sọ káàdì látọ̀rí bíríìjì ó ti di ọ̀hún tí náà ti fọ bàtà afọ́fọ́ báyìí o. ọ̀rọ̀ ẹ̀sà àṣírí ẹ ṣe 08056131009 tàbí 08113051009 ẹ má gbàgbé lórí Facebook o Tungba FM live. ẹ káàárọ̀ sọ. ẹ káàárọ̀ mà. ẹ̀ka ètò orúkọ mi Olúṣọlá láti òṣìṣẹ́ ìyàwó dídé rẹ́tò. à ń gbọ́ yín mà. ẹ̀ka mo wà nínú kòtì báyìí kò sí ọ̀nà ó sọ pé ó ti pọ̀ jù àwọn sọ́mà ẹ̀ wọ́n ti pààkì àtọ̀gbọ́ àtòsí ó ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà àwọn ọmọkùnrin ẹ̀gbọ́n ó fẹsẹ̀ rìn ní kó jọ bó bá ti rẹ̀ kó jẹ́ kó bá wa ṣe é jẹ ẹ̀jẹ̀ oṣù bá ò ní bàjẹ́ o. ẹ ṣe ìyàwó DJ Wesco hello. gbé wọn rè. Akin ọmọ Akin láti ìlú Ṣàgámù. bàbá mi wọ́n ní ti ń gbé. wọn ò ní jẹ́ iná gbé lágbára náà. àmín. àmísà. láti Ṣàgámù à ń lọ sọ́nà Àdókúta báyìí adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ pé ọ̀nà sì free láàárọ̀ yìí. ṣùgbọ́n àwọn nǹkan àkíyèsí tá a ṣe ní Garden Bridge lórí òkè yẹn ṣé rí àwọn ọmọ ìṣó ń dúró ń bẹ̀ yẹn mission wọn ò yé wa akọ ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn lápapọ̀ àwọn bọ́ìsì yẹn ẹgbẹ́ ní pẹ́sẹ́ wọ́n ń dá báàgì ta ni àwọn èèyàn tó ń bọ̀ láti Ìbàdàn tó ń gba orí bíìsì ẹ̀ gòkè àwọn ni wọ́n ń ṣe lọ́sẹ̀ lágbára náà bá àníṣòfò àmì o. àmì Ọlọ́run àmì sà ẹ ṣé o Akin ọmọ Akin Adékàngọ̀ ó yẹ ká gbóhùn Adékàngọ̀ láàárọ̀ yìí ó yá bá mi torí àpòlówó ṣe pàtàkì ó ṣe kókó o ká máa fìyẹn náà ṣe lọ pé àpàdé nírọ̀lẹ́ ó yá bá mi. ẹ wo àníríjú báyìí lọ lórí ètò bó ṣe ń lọ lójú pópó láàárọ̀ tòní lábala kejì nítorí afẹ́lẹ́ ṣe
ìpolówó ọjà máa bá ká ìpolówó ọjà báyìí òun náà ni agúnmọ̀wò gbogbo ẹ̀ ó di ọ̀la àárọ̀ ọ̀la lágbára ọlọ́run ibi tẹ́ ti máa ní àǹfààní láti máa gbọ́ wa. Peter Bámidélé ni mò ń jẹ́ tí ẹ mọ̀ sí MC Bami. Ẹ jẹ́ ká rọra ṣe lójú kókó láàárọ̀ tòní. Esther Abimbola Kashia, happy birthday to you once again from the station Tungba 100.9 FM. Ẹ jẹ́ ká rọra ṣe lójú pópó ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń fọ́lọ̀ wa lórí Facebook. Àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń wò wá. Ọmọ́táyọ̀ Ọpẹ́yẹmí ẹkú iṣẹ́ kò ní rẹ̀ yín lágbára lọ ẹ̀yin náà kò ní sún yín láti máa ń gbọ́ wa torí pé ìran ṣòkòtò kì í yà bẹ̀bẹ̀ rẹ̀ dí o. Ọláyínká Làwá good morning sir ẹkú iṣẹ́ ọpọlọ Ọlọ́run á máa wà pẹ̀lú yín o àtẹ̀yìn náà thank for good work ẹ̀yin náà ẹ ṣeun o. Aróńfara T Adébọ́lá good morning wẹ́dọ̀ ẹ̀yin náà ẹ mọ̀ ṣeun o. Aróńfara náà nìkejì ìdòwú òjò good work ẹ̀yin náà ẹ mọ̀ ṣeun o. Ẹ lè máa sí àì bó ṣe máa jẹ́ náà nìyẹn. Á pàdé nírọ̀lẹ́ èmi máa ẹ pàdé tèmi nírọ̀lẹ́ olórí ètò Èkìtì gbajúmọ̀. Á pàdé ní aago 4. Israel Òjó àbúrò Emmanuel. Bàbá ìmá.